Taiye currency wa Bebe, ó dẹ̀ apologize, ó dẹ̀ show loyalty, it is fine. But tèmi kọ́ rí bẹ́ẹ̀ ni wípé tá bá fẹ́ dá sí ìjà olólùfẹ́ méjì ká kọ́kọ́ ṣe sùúrù. Tá bá rí pé tọkọ tìyàwó ń jà tó ń hot ká pause. Bí ọ̀gá àtọmọṣẹ́ ni tó bá ní gbólóhùn àásọ àbá rí pé ó fẹ́ lágbára díẹ̀ láàrin wọn ká observe dáadáa. Lórí bọ̀ nǹkan tèmi wá rí nípa bá rí bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ Nàìjíríà wọ́n hate kéèyàn fojú olóore gúngi lọ́pọ̀lọpọ̀ gbà. Tó bá fẹ́ gbèjà ìjà báyìí wọ́n máa jẹ́ pé ó ṣorí fẹ́nìkan ènìyàn wá fẹ́ fi bí ṣú ẹ̀. Wọ́n lè fẹ̀mí wọn tà sí. Because lẹ́yìn ìgbésẹ̀ tí Taiye currency ṣe yìí tó bẹ̀bẹ̀ tó sọ pé òun apologize tó bẹ̀ Paso yìí, àwọn èèyàn sì ń ó dà ẹnìkan ní original ọmọ bíbí Kwara State Amọ̀rawa àti smart wà bímọ òun ṣe bí o má pè Paso níbọ̀dá ẹ̀ má wà bẹ̀. So ẹnìkan sọ pé it is too late Mr. Ológbò. Ẹ̀wọ̀ ẹnìkan ní teeth and tongue they fight and they forgive each other. Eléyìí ṣe ẹ̀sìn ó moderate. Ẹnìkan ní ọ̀gá forget o your time don go tìrì lẹ́dà là ń jẹ lọ́wọ́. Ẹnìkan ní happy to watch this video, looking forward to collaboration with Pasuma. Ìkan wá ní boss will always be boss, you just need to agree. So mo fẹ́ pick point lórí yẹn. Is it that Taiye currency kan ó ń lò fẹ́ ojú ni ẹ̀mọ̀ ẹ̀yìn amòye lẹ máa ń wà bí ẹ̀mọ̀ mo mọ̀ pé ẹ máa put wa through. Ṣé ẹni tí watch ẹ̀ ó ti delineate ọ̀rọ̀ yẹn débi wípé Taiye currency kan máa ń show ìfẹ́ ojú kò kí ń kò nà tán kò jẹ́ ká mọ̀ pé ọ̀gá mi ni àtayé àtọ̀run mi o olóore mi ni. Because ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó yẹ pé tán bá gòkè tán wọ́n máa fojú olóore gúngi àbí kán sọ pé mo ti ní nǹkan tí wọ́n náà ní àbí mo ti ní jù ẹ lọ́gọ̀ ó yá mi ní fún ẹ lọ́wọ́ àbí àpọ́nlé yẹn mọ́ ní odidi mo ṣe ń fún ẹ tẹ́lẹ̀. Oríṣiríṣi náà ni ìwà ọmọ ènìyàn. So ẹ jẹ́ ká ẹ subscribe kẹ́ wo fídíò yìí kẹ́ comment ẹ dẹ̀ like ẹ bá mi share kọ́ tẹ́yìn náà bá rí ẹ wo fídíò yìí ẹ wo bó ṣe apologize gbọ́dọ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wò. Olórí ẹbí ni currency jẹ́ nínú ẹbí èmi lè yan Paso mo kẹ́yẹ lẹ́yìn nínú ẹbí ọ̀gá ẹ ṣe mọ̀ dúpẹ́ tọ́ sínú fámìlì mi àpèsè ló ń kí ọ̀gá ya ìbára Pasuma ó ti pẹ́ ẹ̀kọ́ ọ̀gá wa ní ọ̀gá mi ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ̀ tó bá lọ tó bá ń bọ̀ ó Paso ó ní kó lọ sí lọ́nà ọ̀gá wa ó ní kó lọ fò lọ́nà Paso ó ní kó lọ sí lọ́nà òkè bá gbọ́ yẹpẹrẹ kéékù wá sí o. wọn ò lọ lórí tó lè pọn Paso nítorí àjọ marawa yèsì fún ẹ̀yin kan ń sọ kátikàti ní àti Paso marawa. yẹpẹrẹ kéékù wá sí ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. yẹpẹrẹ kéékù wá sí ríà tó ń wọ ọmọ ẹ tó ń wọ ọmọ lọ́mọ. yẹpẹrẹ kéékù wá sí ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá. yẹpẹrẹ kéékù wá sí ẹ̀yin làwọn ta làbí o. Olórí ẹbí ni currency jẹ́ nínú ẹbí èmi lè yan Paso mo kẹ́yẹ lẹ́yìn nínú ẹbí ọ̀gá ẹ ṣe mọ̀ dúpẹ́ tọ́ sínú fámìlì mi àpèsè ló ń kí ọ̀gá ya ìbára Pasuma ó ti pẹ́ ẹ̀kọ́ ọ̀gá wa ní ọ̀gá mi ọ̀gá mi ní báàsì kọ̀ọ̀fàmù ní apá àtìlẹ̀ tó bá lọ tó bá ń bọ̀ ó Paso ó ní kó lọ sí lọ́nà ọ̀gá wa ó ní kó lọ fò lọ́nà Paso ó ní kó lọ sí lọ́nà òkè bá gbọ́ yẹpẹrẹ kéékù wá sí o. wọn ò lọ lórí tó lè pọn Paso nítorí àjọ marawa yèsì fún ẹ̀yin kan ń sọ kátikàti ní àti Paso marawa. yẹpẹrẹ kéékù wá sí ẹ má yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yá.
Yẹ̀bẹ̀rẹ̀ tó kú wá sí ríà tó ń wọ ọmọ ẹ̀ tó ń wọ ọmọ lọ́mọ. Yẹ̀bẹ̀rẹ̀ tó kú wá sí ẹ má yẹ pẹ́rẹ́ Pasuma lọ́dọ̀ mi. Yẹ̀bẹ̀rẹ̀ tó kú wá sí ẹ̀yin làwọn tààrà bí ó.